Erinlomo, Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, owó ojú mi sọ bótó bótó. Erinlomo, 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 Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò kọ̀kọ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Ẹ wá wò níjà ayé, owó ojú mi rí lọ́jà ayé máa sọ máa wò. Erinlomo, Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlù ayé, orí olùṣe wọn láyàn mọ́ ọ̀gá o. Ẹ̀dá dáyé tán wọ́n gbàgbé àṣẹ̀dá, ọ̀rọ̀ bárò máa rò fọ́ o ẹ̀ wá gbọ́. Erinlomo, Erinlomo. Olùṣe wá àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, olùṣe wá láyàn mọ́ ire ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé máa sọ. Erinlomo, Erinlomo. Àráyé ẹ má jàjà díjú, mo ní ti rí ọ̀la ó máa yan o. Òun àbáṣe lónìí ọ̀rọ̀ ìtàn lọ́la, tá a bá ń jà bí kákúkọ̀ òkè àgbọ̀. Ẹ má jàjà dá Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá o, ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé máa sọ tèmi máa rò. Erinlomo, Erinlomo. Sọ fún mi pé ẹ mú anything wálé. Ẹ lọ sójú ogun, ẹ kábà dání ẹ níbo dání. No! Kò lè ṣẹlẹ̀. Báwo lè ṣe máa dé tẹ́ bá sọ pé ẹ mú anything wá? Èyí ọjà tẹ́ kó lọ, ẹ gbé wálé. Ọlọ́run ẹ mú wá. Ah! This is ridiculous. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ yẹ. Kí ló wọ́n bùnà bá mi sọ̀rọ̀ náà? I'm sorry gan. Though àwọn èèyàn tí ẹ ń sọ̀rọ̀ àwọn lásìkò yìí kò ń ṣe bá ṣẹ̀ṣẹ̀ bá wọn ta. It's over 7 years tá a ti máa ń bá wọn ta tó jẹ́ pé tá a bá gbọ́jà fún wọn àwọn náà máa dá wa lóhùn padà dáadáa. Irú kan báyìí ò dẹ̀ ṣẹlẹ̀ láàrin wa rí, a lérò pé wẹ́ẹ́ ní ẹ bá ṣẹlẹ̀ láéláé. Èmi ò dẹ̀ lérò wípé bí a bá fẹ́ lọ bá wọn ta lórí business level a ní láti máa padà kó bọ́n kó fún padà nígbà bá fẹ́ lọ bá wọn ta lórí business. Bọ̀ ilé tó ṣẹlẹ̀ yìí àmọ́ pé bó ṣe máa rí nìyẹn. Shut up! Kí
ló kọ́ mi pẹ̀lú gbogbo pàlàpàlà tó ń sọ yẹn nǹkan ní change at any time kò sí òtún kọ́ mi pẹ̀lú gbogbo rubbish tó ń sọ yẹn ìwọ náà come to think of it báwo lè ṣe máa lọ sójú ogun àdá ẹ̀mú dání ìfúnpá kò sí ẹ̀múbò dání ẹ wá dé bíńsì ẹ wá sọ fún wa tó kò sówó ẹ̀yin bí orí yìí ti dàrú ṣé fẹ́ gbọ́ àpadà sẹ́yìn ni ẹ fẹ́ tí wọ́n dé dúró nílẹ̀ àbí ṣé mi yóò tẹ̀tẹ̀ gbé lọ ṣá 10 million naira 10 million naira orí yìí ti dàrú o ẹ gbọ́ mi sọ̀rọ̀ náà ẹ sọ mi di wèrè náà say something àbí. Erin, can you imagine this boy? Wọ́n wá empty handed, wọ́n mú anything wálé. Wọ́n lọ èyí ọjà tó kó lọ wọn mú wá. Owó rèé wọn pé bọ̀. Kò possible sẹ́. Ọjà ńkọ́? Wọ́n á ní wọ́n mú anything wálé. Look at them. Ẹ wo wọ́n. They are fools. Possible. That's not too good. Ẹ ń lọ sí ojú ogun to fight a good war. Mú nǹkan jà dání. Oh, that is stupid. What? Mú nǹkan jà kọ́kọ́ dání. Kó bọ́. Ká dà. Away you go. Hey, yeah. Open up. Kò sí bọ́. Kó ìpọ́n dáadáa. Ó lọ sí ojú ogun ó lo ìfúnpá ó lo ìgbàdí ó dẹ̀ fẹ́ jà àjàyè. Oh my God. Away you go! You failed me again. This mistake will give birth to your death. Okay, go. Gbogbo yẹn máa lọ. That's right. Yes, ìṣẹ̀lẹ̀ṣe. Ẹ jẹ́ kí n mọ̀ wípé ọmọ nìyẹn tí mi bá sílé. Ẹ tún jẹ́ kí n mọ̀ wípé ọmọ nìyẹn tí n bá tún wà ní at the same time. Dúdú Yankee, Espresso. Banky, Espresso. Desma. Espresso. Lẹ́gẹ̀lẹ́gẹ̀ ọkọ mi Lanky. Zule. Yes, boss. Ṣẹ̀rí Dúdú Yankee tẹ́ wò yìí.
ó ti ṣe a lot pẹ̀lú mi. ẹ rí pé mi ò lè filẹ̀ ohunkóhun lè kó ní sáàbì tí mo wà. àìmọye ìgbà ni mo ti pè pé ṣé kí n yáṣẹ́ fún un. ṣùgbọ́n ó jẹ́ kí n mọ̀ pé ibi tó wọ́n ṣì wà yìí ó ń tẹ̀ wọ́n lọ́rùn. náà mo fẹ́ kẹ́nìkan kan yín náà kẹ́yìn náà ṣẹ́dí lẹ́bù tó ṣẹ́dí o. lágbára lọ ayọ̀ ní tí ṣèwárí lè tẹ́ ṣe yìí 20% lẹ́kọ̀ọ́ jẹ́ but I'm gonna give you 30%. Thank you, sir. Thank you, sir. lẹ́yìn yẹn nìkọ̀ọ̀kan yẹn mọ́gọ́rùn-ún kọ̀ọ̀kan lọ sílé kẹ̀kọ́ lọ fi yẹn ṣe weekend. Thank you, sir. dúdú tó bá di ní ọ̀túnla ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀ ní dáadáa ni o. makọ̀makọ̀ ló yẹ ń kàn oyè tó bá kanra wò tí ara ẹ̀dẹ́ bá ní ìforítì àgbàdà kan òun náà. ok dúdú ẹ palẹ̀bẹ̀ ẹ mọ́. You pack it. Yes, boss. Tàbí fún AY. AY, sir! AY! Yes, sir! Fucked up. Play with me. Actually, Jẹ́! yes, boss. Jẹ́! Yes, boss. Pack it. Keep the pace, hey, love the race, hey.
August visitors, mo nílé ní báyìí. Ewo lẹ ṣe. Ṣé wà okay? Abọ́ra, how are you? Nítorí yín gbó. B.I.G. Èwo ni August visitor? Ṣé mo ṣe ń wálé ẹ̀ kí ló ṣẹlẹ̀? Àná ẹni tí èèyàn bá ti rí èèyàn ti pẹ́ tí kò ń ṣọ̀sẹ̀ méjì tó ti ń lọ bí oṣù 5 ẹni ti di August visitor àbẹ́mọ̀. Ẹ jọ tó lọ Ọlọ́run tí ẹ ní sùúrù yẹn kọ́ ni mo bá wá bí. B.I.G. ó ní liver gan o. Liver mi yí náà tó realistic kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí èmi máa gbé ọjà ránṣẹ́ kó dé máa mówó mi àtọjà tó wò dé gba ọgbẹ sọ́dọ̀ kí ló ṣẹlẹ̀? Nítorí yẹn lẹ ṣe wá sí ìbàyí. Kí ló sọ fún mi ṣé kò tó torí ni? Dọ́mi ló mú ṣé kò tó torí? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè ìsí gbá bọ̀lọ̀ mi ò gbá bọ̀lọ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti ṣe sí apá lẹ́nu nìyẹn ó lè ṣe sẹ́sẹ̀ lọ́la orí pọ́kọ̀ ẹ̀ ló wá síbà it will never come kò ní wá nítorí pé ó mọ̀ ẹ́ pé òun ti ṣe àìmọye nǹkan tó jọba ẹ̀ fún mi rí mi ò dẹ̀ bínú ẹ má ẹ̀kọ́ nígbà tí nǹkan wá sọ pé ń bínú náà ó ti yẹn sìn bàbá ní ìdòwò nìyẹn ẹ̀dọ́ dìgbà business tájọ́ ń ṣe pọ̀ yìí a lè jáwọ́ lára ara wa máa ṣe lọ for life ni ní ọjọ́ bá tí wọ́n yìí náà èmi náà tó kó sí i lọ́wọ́ ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ máa mọ tí ẹran wá wọn kojú òṣùwọ̀n rárá o tó tẹ bá délé kẹ́ lọ train wọn dáadáa. Ó dà pé mo bó ṣe yẹ. What's that? B.I.G. I need my money. Ṣùgbọ́n ó sọ fún mi sí pé ọkọ mi ò lè wá bẹ́ẹ̀ ọkọ mi ò lè wá bá ẹ̀. B.I.G. àjẹ́ tó bá kọ́ gbẹyẹ kọ́nà pè lájẹ́ àmọ́ èyí tó bá pọ́nmọ́ jẹ́ jù ó ní àjẹ́ òun lẹ̀ ló ń forí fún jẹ́ sọ fún ẹ má gba owó mi lọ́wọ́ ẹ o mo fún ẹ léyìn sí àrọ̀lá tó mi bá débi ẹlẹ́kọ̀ọ́ àwọn akólówó. Èmi ló yọ fáírọ̀sì àbọ̀mọ̀ pé fáírọ̀sì tó mi lẹ́nu ọkọ ẹ̀ ò ní tọ́rọ ẹ̀ pẹ̀lú mo lè wọ́n ẹ̀ lẹ́bi the first and the last bí ẹ tó lè wá wáyé wà mọ́ orí dàgbà jẹ́ ọlọ́. wo bí èmi pẹ̀lú ọkọ ẹ̀ àṣìṣe ń ṣerú nǹkan báyìí pẹ̀lú ra wa kò nírun sáà bẹ́ẹ̀ torí pé kò lè wá ẹ̀yin náà máa dúdú pé mi ló bá ṣẹlẹ̀ sí mi níwá báyìí máa tún dúró dojọ́ ta máa tún pàdé tó máa bọ́ sọ́wọ́ tèmi náà ni ok. dọ́gba kí n bẹ̀ jọ bẹ̀ shut up. B.I.G. jẹ́ kí n rí owó mi lẹ́nu sí ọ̀la òtútù sọ tí o bá fún mi ní owó mi máa jẹ́ kí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run kó lówó fún ẹ. fún mi ní owó mi kíkó èyí má bàa kiri o ṣe wá kí wọ́n rí o ṣe wá. ok ẹdókè rẹ́tò let's go. àfi tí wọ́n máa kí lẹ́dọ̀ yín náà lóko. ìwọ sọ fún ọ̀gá ẹ o wọ́n ní next tó bá wá síbà tó bá dánwó tó dánwó yẹn máa jọ yẹn lójú. wọ́n ní next tó bá wá síbà ẹ̀ mo wà nílò sílé gbéjà pẹ̀lú wọn. ojúrò kọ́kọ́ ọlọ́rọ̀ ti dé ẹnu kìnìún lọ́wọ́ wà ó ẹnu kìnìún lọ́wọ́ máa wà ìrùmú lọ́wọ́ kò ṣe é fàtú ó kà ti yọ ó kà ti pa kìnìún ipa ń rajà lọ́wọ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló ní bá mi lọ nípa lọ́nà ẹ̀wà ó ta mọ́ ti dé. Now, kò sọ reason fún mi tí o máa fi gbé ọjà lọ tí o máa padà wá we are excused o gbé ọjà 15 million naira lọ o wá ń bọ̀ pẹ̀lú 10 million naira. Jeff kò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. ọba lóòótọ́ la gbọ́jà lọ bàtà dẹ̀ débẹ̀ a transact normally ó yẹ kó fún wa ní 15 million bò ó fún wa ní 10 we dey promise pé tó bá máa yá ó máa fún wa ní balance mo dẹ̀ wò pé àbókí náà là méjèèjì we deal with this business every time ni mo ṣe wò pé kì í wálé tí máa délé a máa ṣàlàyé fún mi pé bó ṣe lọ nìyẹn àmọ́ pé ó máa di bó ṣe di. I really try bàbá omi ló pọ̀ ju ọkà wa lọ. omi pọ̀ ju ọkà lọ that is to say alágbára dọ̀lẹ́ you are a fool. jẹ́ yes boss.
má sọ bẹ́ẹ̀ mọ́ láyé. Mike Tyson nígbà tó máa ní rẹ́kọ̀dì ẹ̀ sẹ́ni tó bá nínú rẹ́kọ̀dì yẹn. Yes boss. Irú ọjọ́ ìdáwà yìí Mike Tyson ló ní alágbára. Definitely. Why tó fi wá jẹ Tyson? Very fool. Yeah. Má jẹ́ kí inú bí mi débi pé màá sọ fún ẹ pé wọ́n tó wà lápọ̀tù tẹ́lẹ̀ máa dá ìpadà sápòsì tí wàá rí pápọ̀sì ló bí ẹ̀ máa dá ìpadà sẹ́yìn. Ó mọ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Má rò pé a ò mọ nǹkan tó ń ṣe débi tó mú wa sọ fún ẹ pé wàá jẹ́ apá ọ̀tún mi. Wọ́n máa misbehave. Jẹ́ let's go. Ọmọ bíi 5 million naira mi ṣe máa padà. Ṣòrí 10 million tó gbé wálé ẹ̀mí ní bọ́ọ̀kù rárá. Tí wọ́n ti wá pé 15 million naira ló yẹ kó jẹ́. Màá ṣe wá mọ nǹkan tí màá ṣe. Jẹ́ you know I don't talk too much but I waste life, you know. But how we go go that operation where this kind of thing go happen? See as though they fall for me now. Erinlomo, Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ dá, ẹ wá wò pilẹ̀ dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Ohun ojú mi rí lọ́jà ayé, ohun ojú mi sọ bótó bótó. Erinlomo, 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 Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀, ẹ wá wò kọ̀kọ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Ẹ wá wò níjà ayé, ohun ojú mi rí lọ́jà ayé máa sọ máa wò. Erinlomo, Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlùwà. Orí olùṣe wọn láyọ̀ mọ́ ọ̀gá. Ó ń tẹ̀ mí lójúmọ́lẹ̀ o. Tí màmá ó ń tẹ̀ mí lójúmọ́lẹ̀. I don't like what you are doing. Gbogbo àwọn clients mi ló ti fẹ́ pàtàn ní kọ̀ọ̀kan. Why are you doing this? Nígbà tó bá pàkan lẹ́nu tó pàkan lọ́la tó pàkan lọ́tùlẹ̀, èèyàn mélòó ló kù tí ń fẹ́ bá ṣe business? You killing them, you're killing my business. Tí mama, you kill me every day. You're killing my business. Whatever, kí náà bá ṣe fún ẹ. Mo fẹ́ jọ̀rọ̀ owó lọ ni. Ṣebí mi lè mi fà ẹ́ sí business. Ṣebí mi lè mi fọ̀nà hàn ẹ́. Èmi mo jẹ́ kó mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Kí ló dé tó jẹ́ kí mi handle situation yẹn tó kàn ṣe àgbàǹgbà tó take position ọkàn. Let me handle them. That's what I'm saying. Ó ti fẹ́ pa wọ́n tán náà. Erinlomo, mo pa àwọn clients ẹ̀. Àwọn clients ẹ̀ ń cross way mi ni. Wọ́n ń tẹ̀ mí lójúmọ́lẹ̀. Àwọn clients ẹ̀ ń fẹ́ lépa ẹ̀mí wọn fẹ́ pa mí. Bẹ́ẹ̀ kí wọ́n lajú mi sílẹ̀ báyìí kí jẹ́ kó pa mí àbí? No! Mi lè jẹ́ kó pa mí. Girl, this is not a threat. I'm just telling you what is right and what is wrong. I expect you to do the right ones. Let me handle the situation. I remain your husband, you know. No! No! Ó yẹ kó mọ̀ pé mi lè gbà láéláé. Ó mọ̀ nǹkan tí mò ń sọ yìí náà. So kí lajú mi sílẹ̀ kí jẹ́ káwọn yẹn kan waste life me just like that. No. Mi lè gbà. Mi lè gbà o. Tó bá ṣe continue láti máa ṣe gbogbo nonsense yẹn. Mama, ó ti yẹ ó gbọ̀n mí náà. See, Mama, you're playing with fire. Erinlomo.
mi rí lọ́jà ayé máa sọ máa wò. Erinlomo Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlùwàyé, orí olùṣe wọn láyàn mọ́ ọ̀gá o. Ẹ̀dá dáyé tán wọ́n gbàgbé àṣẹ̀dá, ọ̀rọ̀ ń bárò máa rò fọ́ ẹ̀ wá gbọ́. The elephant. Erinlakataku. Here you go. Bow out the business now. Okay. You're pushing it. Everybody's a pusher. Adoption. Definitely. Like a pusher. Then. Scully! That's me. You know, so mo ní instance kan tí mo fẹ́ kó get nǹkan tó jẹ́ tó gbé mi wá gangan nìyẹn. Say, wait a minute. Mi ò rí Mama T. Oh. Oh, àti Moreto ló jáde lọ. I see. On business. Oh, that's nice. Obìnrin bí ọkùnrin ló ń ké sí yẹn. That woman is a strong woman. Woman of timber and lions. Scully. Yeah. Ìwọ rẹ̀, èmi rẹ̀. We've been together since childhood. Definitely. It can bug me. Really? Hey, bug me, seriously. Mo dẹ̀ wo rárá, mo wo left, mo wo right, mo wo center. Mi ò rí ẹni tí mo lè fi ọ̀rọ̀ náà lọ, tí mo lè bá òótọ́ ń bẹ̀ ju Scully lọ. I know Scully will not tell me something bad. You should count on me. I look at Scully, I see the truth. Definitely. Yeah. It's about tea, Mama. Ṣé tí wàá lóyún sí ní àgbà o? Tó bá lóyún, kò bá dáa. I look at tea, Mama. I see a betrayer. I look at tea, Mama. I see danger. Scully, mo rí tí Mama bí ẹni tó lè gba oje lójú alágbára. Kò lè jẹ́rú ẹ láéláé. Èmi mọ̀ pé Erinlomo, ó dẹ̀ mọ̀ pé èmi ni ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà. Àmọ́ tóbìnrin bá gbé ète dé, omi á yọ ní ojú alágbára. I am skeptical. I am afraid. Alágbára ò gbọ́dọ̀ ṣubú o. Ó dé wọ̀. Scully. Yeah. I don't know what to do. You should know better nípa ọ̀rọ̀ obìnrin. As a matter of fact, mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ṣé mo ọ̀rọ̀ lọ́kọláya ó léwu díẹ̀. That was why I was keeping short. But notwithstanding, ìgbà tó ti fẹ́ náà rẹ̀ sọ́lé ní, I have to tell you the truth. Báwo lobìnrin tí ò bímọ fún nìyàn? Báwo la ṣe máa jẹ́ kó mọ gbogbo in and out to business? That could be dangerous for you. Ẹni tó bímọ fún yàn gan ò ní kó má bàjẹ́ ká má ti wà lẹ́yìn tí ò bí àbí. Scully. Obìnrin tó bímọ fún ni ń pa ni. Kámbélé tí obìnrin tó jẹ́ pé kò tiẹ̀ bímọ kankan. Mo ti mọ̀ pé o máa sọ̀rọ̀ ẹ fún mi tipẹ́tipẹ́, ṣùgbọ́n ọgbà tó dẹ̀ ti sọ́ọ̀sì, this is what I want you to do. Ó ṣàmọ̀ nǹkan tí a ṣe fún Becky. I just have to be found. Bẹ́ẹ̀ni. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè. Ká bá rẹ́rìn ká máa pọ́n ẹ̀yà rẹ́rìn. Ṣé bẹ́ẹ̀ mi lèèyàn kan ṣoṣo tó ń pè ní people? Mi ò gbọ́dọ̀ ṣubú o. Mo ṣe ń sọ yẹn ló ti ń yé mi o. Àbí ká lòfin inú Bible ni tí Mósè. Definitely. Tó ní tó bá jẹ́ ojú ọ̀tún ẹ ló bá ń yọ ẹ lẹ́nu, yá dànù. Tó bá lè ṣe ẹsẹ̀ ni. Gé dànù. Tó bá jẹ́sẹ̀ ká gé. Ó ń sọ̀rọ̀ nísìnyí náà. Now you're talking. I don't know why this should be threaty fún ẹ. Come on now.
Me, God. This is beautiful. This is beautiful. I love it so much. What color combination, you know? Actually, I'm going to more color than like. So the way she say to your taste. Bẹ́ẹ̀ ni mọ́mì torí pé ẹ̀gbọ́n mi ti mọ color yín ó dẹ̀ ti mọ̀ pé color yín ni ó náà ṣiṣẹ́ tó ṣe wà okay. Gbogbo ẹ̀ in fact I'm speechless. But dúró ná Ayọ̀dèjì ó dẹ̀ ṣe gbogbo nǹkan báyìí ó tiẹ̀ jẹ́ ká mọ̀ ó fún wa lára inú ẹ̀ ti jù jù bọ̀dá mi inú wọn sì jù jù Ọlọ́run ní tó fi ṣe àdúrà kan tó tó báyìí wọ́n lè sọ fún yín mọ́mì kò sí ẹ̀ fún wa lára ń gbọ́ àmọ́ kápá àrí. My mommy mo mọ̀ pé a ti máa yà ẹ́ lẹ́nu bọ̀ láti ta ṣe rí inú ibi tá a wà yìí mi ò rẹ́ǹtì ẹ̀ mo rà fún yín lórúkọ yín. ṣé wàá rí ọpọlọ tó fi ṣe nǹkan tó ṣe yìí ọpọlọ náà ò ní bàjẹ́ gbogbo nǹkan tó bá ti dáwọ́lé báyìí wọ́n máa ṣàṣeyọrí ni. àmín àmín. Ọlọ́run tún máa dùn ẹ́ ní bó ṣe ń dùn wá nínú Ọlọ́run máa múnú tiẹ̀ náà dùn lágbára Ọlọ́run ó ní gbégun eléegun ìyàwó tiẹ̀ ló máa fẹ́ ó ní gbégun eléegun o. àmín. ẹ tún wá múnú ẹ̀dùn ló máa fẹ́ agbára Ọlọ́run. àmín àmín. ẹ wá dúró ibi tá a dé yìí èmi fẹ́ lọ rí bedroom. ẹ jẹ́ ká rà. ìyàwó máa tóbi gan. ìwọ ló kọ́ mọ́ ẹ máa jọ jàkú bedroom ìṣúná tó ń jẹ lọ́mọ sí màgbà. ibo láìjọ́ sí ìṣúná ní màgbà lọ sí ìgbọ́dọ̀ bọ̀. Desmond! Mélòó mo sọ pé tí bá ti sọ òkúta gbòmí lẹ́nu mọ́. Desmond, look here. No, ṣé o kò bọ́ọ̀sì ẹni mo jẹ? Mo ti sọ fún ẹ pé tí n bá ti ń sọ̀rọ̀ ẹ̀mí dúdú yankí, mi fẹ́ kó máa gbòmí lẹ́nu mọ́. Sí, dúdú. Màá yín ẹ̀. O yọ ìbọn sí mi. Màá wá ẹ̀. Wà kú. Desmond. What's going on? Sir, ẹ lè believe pé mo bá Desmond sọ̀rọ̀, ó yọ ìbọn sí mi, ó ló máa shoot mi. What Desmond? Sir, ó frustrate mi ni. Ó frustrate ẹ. I see. Shoot. No, sir. Me mean it. You shoot. Shoot him now. You have to shoot him. Either you shoot him or you shoot me. Clara, sir. Me mean it, sir. Sir. This will never happen again. Desmond, I think go shoot mine or go off right now. So, nítorí pé mo ti fi ìfẹ́ hàn ẹ́ àbí mo ṣe ẹ́ lọ́mọ ó lè jẹ́ kí n máa regret pé kí n mo nífẹ̀ẹ́ sí. So tí n bá fẹ́ kí n tó pọ̀wọ́ onílé yìí sìn èṣù yẹn lè lo ẹ́ kó lè yìnbọn fẹ́ tó dúró yìí. Dáhùn. Ìjọ tí mi pẹ̀lú náà bá ń sọ̀rọ̀ tí o bá gbòdì lára ẹ̀ o lè padà yọbọ sí mi náà. Rárá sá. No, ìwọ tó ti yọbọ sílẹ̀ fún mi o lè ṣe sí mi náà náà. Sori wo ara kan tó bá sọ fún mi. That is what o kì í ṣe good leader. Kí ni tó lè máa bá ọmọ ní ẹ̀fà tó máa fi ìbọn sí ẹ? O gbọ́dọ̀ fẹ́ ilé tó bẹ́ẹ̀. Ohun tí ẹ̀mí ìtẹ̀ṣe ẹ máa regret pẹ̀ ṣe o Ọlọ́run bá.
Agogo ọ̀run lù kọ́gó. Àṣàrà ìlú fẹ́ ríṣẹ́ ṣe. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó. Wọ́n ṣe jáde 20 minutes ago. Maryland non-law. Don't lose your target. Àṣàrà ìlú láti ríṣẹ́ ṣe. Torí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó. In the next 20 minutes, am I reach your work? Yeah, Baba. No traces. Okay. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Restless, sir. Bámi wọ́n Scarly dáadáa. Bámi wọ́n Scarly dáadáa. Kí ló dé tó fẹ́ wọlé pẹ̀lú mi? Kí ló ṣẹlẹ̀? Ohun tó mú gbọ́jà fún nìyẹn kò dẹ̀ sanwó mi. Lóòótọ́ ni mo ń threaten ẹ̀ pé kó sanwó mi náà. The next thing ni pé ó fẹ́ máa lé pẹ̀lú mi láti máa pa mí. Lẹ́yìn Scarly drop mi tán. Ọpọlọpọ ìlú rẹ̀ tó. Bí mo ṣe rí ọ̀tá ìbọn tó ń bọ̀ báyìí, ìyẹn tó lè rọ́ mi dànù. Kí ló dé tó fẹ́ pa mí? Ó jẹ́ mọ̀ mí o. Ọmọ mi ò tí bá gbọ́ Scarly mo máa pàdánù o. Kò gbọ́ mi ní anything. You know that. Scarly gbé ìbọn sí mi. Ó ná ìbọn sí ẹ. No, ó fẹ́ pa mí. Ọ̀tá ìbọn ń bọ̀ báyìí. Olóòlù yọ mí lù rẹ́ tí ló tì mí dànù náà. Scarly gbébọn. Ó aimẹ̀. Ó dẹ̀ fire. Larry, you know me. You know me very well. Ma drop Scarly o. Scarly! Èmi lẹ́kùn tágìrì gbéra rẹ̀ níjà. Èmi ní dààmú tí mo dààmú onílé mo tún dààmú àlejò. Scarly ò ní yìn mí mọ́. You won't try it again, right? Best bet, come and try it. Come and try me. Ẹkùn tágìrì speaking. So. Báwo ló ṣe ṣẹlẹ̀? Oh, actually, sir, akọ̀ǹlọ náà ni Ọlọ́run ní ká sọ pé yọ wá. Sir, cause ẹni tó yìnbọn yẹn sharp shooter ni sir. Mo kọ̀ jẹ́ kó mọ̀ pé ó jura wọn lọ ni. Cause mi lè tó yìnbọn yẹn báyìí tó ń bọ̀. Èmi ni mo guide mama tí mo swab wọn sísàlẹ̀ tí ìbọn yẹn ò fi bá wọn. Wọ́n ló jẹ́ kí ìbọn bá mama. Yeah. Ìgbà tí ọ̀tá ń bọ̀ ó ti kúrò. Yeah, mo ti wọn kúrò tí. Ó jẹ́ kí ọ̀tá bá kó pa. Exactly, sir. Ó ti kúrò lójú ọ̀tá. Yeah, as in mo ti wọn kúrò kó má bá wọn. Fantastic. Thank you, sir. You can go. Sir? Go. Thank you, sir. Yeah. Why? Why? Uncle mi, mo jù lọ sọ́jà gan. God, aunty pretty. Aunty, ní problem lára Ọlọ́run. Ẹ wò látijọ́ tí mo ti mọ ẹ̀gbọ́n mi ò mọ obìnrin kankan wá sílé. Ẹ̀yin ni first person
láti mú wá sílé. Oh, a beautiful. Ẹ wò má yẹ kí n purọ́ tán yìí. Ìdí tí mo ṣe lẹ́ẹ̀kẹ́ gbọ́n yín kò yé mi. I love him tie. I swear to. Ọmọ pé gbọ́n mi náà love yín torí tí ò bá love yín ni mo yín wá sílé. I love him tie. I love him. Hello. Oh, mommy. How are you, my dear? You're welcome. Welcome. Báwo? Yeah. How are you? Oh, my mommy. Ìyá tí ò wẹ̀ tó ń dán 616. Ìwọ náà ni mo fẹ́ jọ. Mommy bẹ́ẹ̀ ni torí ẹ ti dojú. Daddy gan ni lucky. Mọ́mí, ẹ̀yin náà lè máa ń disturb mi pé mo ti tójú bọ́ o, mo ti tó gbéyàwó sílé o, mo ti ní nǹkan tọmọkùnrin ní. Èmi náà wá jókòó mọ́ àrò pé òótọ́ dẹ̀ mọ́ mi sọ. Wọ́n á wò lọ, mo wò bọ̀, mo dẹ̀ mọ taste mọ́ mi. Ẹ get. Wọ́n á rò pé okay, ẹ jẹ́ kí n mú ìyàwó àfẹ́sọ́nà wálé, kí n wá fi hàn yín ìyàwó àfẹ́sọ́nà mi. Kí lorúkọ ẹ náà? Trial Badmus ni ma. That's nice. Ọmọ olúbo ni ẹ? Ọmọ Abẹ́òkúta. Okay. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ṣe small business kan bí kí n ra àwọn bags kan kí n ta, kí n ra àwọn tops náà kí n ta. Ẹ wo, ó tún máa ń lọ Dubai o. Really? That's nice. Thank you, ma. Èmi máa ń like ọ̀tẹ̀ máa níṣẹ́ lọ́wọ́. Mi ò like àwọn ọmọ tó máa ń rìn kiri títì. Bẹ̀rẹ̀ máa jà. You're welcome to this family. Àmọ́ ṣorí níbí báyìí o. Ṣọ́ra àwọn méjèèjì tó wẹ̀, àwọn kan púpọ̀ lọ́wọ́ mi ni wọ́n. Mi ì dẹ̀ kí n fi wọ́n báyàn ṣeré rárá. Tó bá ti ṣe sọ fún mi. Jọ̀ọ́ má fẹjọ́ ẹ̀sùn yàn mú fọlọ́run bá bẹ̀ o. Mo ti gbọ́ wọn. Ṣó ti gbọ́. Fúnra wa pẹ̀lú ẹ̀. Bísí, ṣé o ti ṣe oúnjẹ tó máa jẹ? Mommy, ẹ gbóòórùn látàrọ. God, mo ti mọ̀ pé wọ́n bọ̀, mo ti fi lépo tí, mo ti fi ọ̀nà roka. So, wọ́n ti sọ fún ọ láti jẹta pé wọ́n mú yàwó bọ̀. Rárá, ọkùnrin ṣe gún mo dédé sọ fún jẹta yẹn. Ìgbà tó pè mí tó ní àbọ̀dá mi ṣe múná, èmi kò rọra jí sọ fún ni. Ó ti yé mi, ó ṣòfófó ní báyìí. Ẹ wá èdè fíìmù. Ṣé rí bàtà àti báàgì tọ̀sán yìí, òun gbogbo ní kókó ẹ ṣàfẹ́ mi lọ́wọ́ kémi gàtẹ̀ látọ̀dọ̀ yìí. Ṣé ò ń gbọ́? Mo jẹ́ èyí. Ṣé ò ń gbọ́? Ṣé ò ń mọ̀ nǹkan tó ń sọ? Lọ sóúnjẹ kó sóúnjẹ fún mi. Sí ọ̀sẹ̀, àìsí ẹ̀wọ̀ ilé nílé yín o. Ọ̀dọ́ ilé nílé yín o, àìsí ilé nílé yín ẹ free o. Ẹ̀gbọ́n jù lọ sọ́jà. Kòkòrò jowójowó. Mọ́mí, ọ̀rọ̀ lẹ́sàn yẹn kòkòrò gángan ni. Òun nìkan ni máa rí ní ẹni tó yẹ pé yes, ó fẹ́ báyìí jíṣẹ́ láti sitting room sí bedroom lásán 10,000 naira. Owó oníṣẹ́ ni. Bó ṣe ń gbà nìyẹn. Bísí Ayílára orí ẹ wà ń bẹ jù. Wà okay. After Ọlọ́run ìwọ ló kàn. Ìwọ ló wà lẹ́yìn mi, ìwọ ló ní kí n máa dún. Sọ fẹ́ẹ̀ tó ń bá sọ̀rọ̀ lórí láì yẹn pé ọkọ ẹ̀ ti dé ní kò court. Má pẹ́ padà, má pẹ́ padà. Ọmọ iṣẹ́ mi lọ́sàn-án, ìyàwó mi lóru. That's my darling. So how are you? I'm okay. I can see that you're smiling. Kí l'àṣírí happiness yẹn? Yeah, àwọn àbúrò mi ló ń bá mi sọ̀rọ̀. Mo gbọ́ díẹ̀ nínú conversation yẹn. So, how was your day today? Cool. Tí màmá. Yeah. In fact, ìjà gidi ni mo gbé lọ bá Scarlett. Kí ló dé? Kí ni ìyàwó mi ò bá ṣe fún tó lè máa lépa ẹ̀ kiri? Kí ni ìyàwó mi ò bá ṣe fún tó fẹ́ pa? You know me. Erinlomo èmi ní ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà. Bẹ́ẹ̀gbà tí Scarlett máa sọ̀rọ̀. Mo ní kí n ṣe òun. Ó deny mo ní ìwọ ń deny. Mo tún gbé ìjà kó. Ìwà tó explain. Mo ní pé náà kì í ṣe òun. Ó mọ̀. Scarlett ò kí ń parọ́. Tí Scarlett bá pààyàn, á dúró tí òkú yẹn á dẹ̀ fọwọ́ sọ̀yà pé ókè o òun ló ń pa. Mo ní náà
yes lóòótọ́ ló ń jẹ tí màmá lówó bẹ̀tẹ̀ òun wá lè ti torí ẹ̀ kó òun wá ti màmá kí ló fẹ́ máa lépa ẹ̀ fún. ó lóun á san owó yẹn ó tún dá ọjọ́ tó máa san láìpẹ́ ló dẹ̀ ló máa san. ó force mi láti believe ẹ̀ torí nígbà tó table gbogbo ọ̀rọ̀ yẹn èmi náà believe ẹ̀ lórí pé mo gbà pé kò ń ṣèyàn kan tó máa ń parọ́ ògbójú ni ó gbójú dẹ̀ máa dúró tí òdodo tó ń sọ ni. so tí mama forget it. It is not Scarlet. Erin. Yeah. Kò sí nǹkan tó lè sọ fún mi kí n má gbà pé kì í ṣe Scarlet àbí. Tí n bá lọ discover pé Scarlet ni, tí mo lọ ṣe gbogbo findings mi, tí mo rí pé Scarlet ni, kò ní find ẹ̀fọ́ ni o. Tó bá padà ṣe findings yẹn, tó bá jẹ́ Scarlet ni, we will double the trouble for him. It is not Scarlet. Who here? I'm going to find out. And it's going to be war. Okay? War. Aha. Eyanko. Wale. Erinlomo, Erinlomo, àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, owó ojú mi sọ bótó. Erinlomo, 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 àráyé ẹ wá. Storyteller lani mi ò lè sọ story fún ẹ kó má kó jẹ. Sọpọ lọ. Ọlọ́run. Ìwọ má gbọ́dọ̀ nínú story kẹ. You are a real storyteller. Wọ́n sọ fún mi àti mo wà bẹ́ẹ̀ story náà story máa jẹ. Ṣùgbọ́n mo ti rántí mo fẹ́ sọ wọn kan fún ẹ. Last time tí mo wá lẹ́yìn sí mi bẹ́ńlẹ̀ àní mo rí Jeff gbé nǹkan bíi briefcase kan. Wọ́n wá rí tí wọ́n ń kó nǹkan sí bíi white powder báyìí bọ̀ kò yé mi. Mo kàn fẹ́ bẹ̀rẹ̀ question lọ́wọ́ ìjọ. Kí orí tó ń tò ó dẹ̀ rí. Àdá Jeff ló ń jàre àwọn kankan wà tí mo sọ fún ẹ rí tí màá sọ fún ẹ lónìí bí owó ṣe ń wọlé fún mi. Sórí ní ọjọ́ kan gba èmi ò tí ì lówó rárá Ọlọ́run tiẹ̀ ti gbàdúrà mo wá lọ títí so wá ní kankan tó pè mí àti máa kó pọ̀ mo ṣá surprise ẹ̀gbọ́n lọ́jọ́ ẹ̀ máa ní láti pè mí nǹkan fojú di máa yẹn ṣó nígbà tó máa gbé mi délé ẹ̀ oh no baby òní ìgbàdúrà mansion ṣorí mansion tí mo ń sọ̀rọ̀ ń pa yìí ilé jẹ́ pé tí bá wò wá kí ajé kú kalẹ̀ ẹ̀rù kọ́kọ́ bá mi bọ́mọ yẹn ní kí n jókòó ó ní kí n má bẹ̀rù ó ní lẹ́bù tí òun wà yìí nǹkan tí mo ṣe fóun lé ní jáde òun fẹ́ ṣe mí lórí yàrá ó wá mú powder àkọjáde powder yẹn wà nínú ẹlọ́n kékeré kan báyìí ó wá gbé fún mi ó ní kí ni kí n ṣe ó ní kí n kọ ní pé tí n bá pe èèyàn ládùúgbò mi àbí ẹni obìnrin tí n bá pe pé tí n bá fẹ́ fún ẹ̀rù lè bà kí n kọ fi bí ṣe bí powder kí n wá close mọ́ wá jẹun tó máa ń lọ club kó fi pa ojú ẹ̀ káàjọ ṣeré jáde ó wá ní títí má ti rí tí má ti dé kí wọ́n á sọ fún un wọ́n á pe gẹ́ẹ̀ kan wọ́n á fún ní powder mo fi pàjọ́ àṣìṣúà bá ṣe lọ sí club ni ó ní ìdílé àṣírí bó ṣe ń jà torí gẹ́ẹ̀ kò ń ṣe àwọn ìṣìpinnu àwọn big men àwọn tó jẹ́ pé tó bá rí wọn in short èmi gan wá jà mí lẹ́nu ọmọ gẹ́ẹ̀ iye tó wá cheap lọ́jọ́ yẹn kò ń ṣe owó kékeré. Ordinary powder. Ìgbà tí mo wá dé padà sọ́dọ̀ ẹni wọ́n sọ pé nǹkan báyìí mo rí nǹkan báyìí mo rí wọ́n ní àṣírí bẹ́ẹ̀ ni ní powder tí mo rí tó ń fún mi ẹyọ ọ̀pọ̀ ẹ̀ lásán tó máa fi ta 300,000 ó lóun kì í ta fáwọn ìṣèpinnu ó láwọn big girls ó láwọn mama ó
Only because ó ti mọ̀ dòun ó máa ń júwe bí fún wọn ó ní sòwò máa connect mi mọ́ àwọn èèyàn tẹ́ kó máa ra powder yẹn lọ́wọ́ òun ó máa connect mi mọ́ wọn débi pé tí wọn ò bá sí ara ọ̀dọ̀ mi lọ́dún máa mara along the line wọ́n bẹ̀rẹ̀ sí máa ń fún mi náà powder yẹn tí wọ́n yẹ pé èmi náà bẹ̀rẹ̀ sí ní customer kékeré pàtó wáyé wọ́n wá introduce mi sáwọn a lot of people débi pé tó bá rí powder yẹn lásán wọ́n kì í lè lọ club bébí ìbádà tí mo sọ ìbádà tó pé tó bá fi kun ojú lásán tó bá máa wọ club lásán ó máa ń fare ni ó máa ń fà mọ́ra ni àrìnà kọ́rí láti ipá àbá ti yàn jẹ owó tàdé ń sọ̀rọ̀ pa yìí owó politician làwọn ladies yẹn náà ń jẹ ó kò lè imagine ẹni tó ṣe fíìmù tó ṣe kankan tó náà fẹ́ ṣe launching lẹ́yọ kan péré wọ́n fún wọn 10 million naira kí ló fi ṣeré yìí bó bá ṣe lọ bá rú wọn kó sọ pé kọ́ fún ẹni 1 naira wá sọ pé kò sówó lẹ̀ wọ́n lọ lọ́ńchì oní lọ́ńchì wá fún wọn 10 million naira. sweetheart ó ti dá bẹ́ẹ̀ good business lélẹ̀ kó gbé bọ́dà yẹn fún mi náà kí mi náà máa fi bẹ̀rẹ̀ business. kódà kí n fún ẹ kó fi gbájú ó gbọ́ wọn ni mo sọ pé ṣe powder yẹn ṣe àwọn èèyàn máa rọ̀ọ̀ṣì ẹ. wàhálà epo máa ju ní kò kàn gbé powder fún mi kó jẹ́ kí n kùn. àyàn ìṣòwò mo ń protect investment mi kí ló mean. powder ṣe kò sí. no màá ti rún nǹkan mi. nǹkan tí o promise mi ń kọ. owó. ṣe dáre. kò sí wàhálà mi kí lè máa ṣe ṣe. Yeah. You failed me. You lose target. And you're calling money company now. Timbani Kongo country nko. Just one person, one, single, one, and you failed. I'll deal with you. I will deal with you. Look at my face. You look at my face. No, raise up your head and look at my face. Oh, mo rò pé máa gbójú sókè wojú ẹkùn. A jẹ́ kó mọ̀ pé mi ẹni ẹkùn tá gìrìgbẹ́rẹ́ níjà. Erinlomo o. You failed me. I am disappointed. But you see, fail me, Ray. So you will redouble your stroke and do it again. As your lordship pleases. This time, don't lose them. Sorry, sir. Sorry! Don't say sorry to me! You don't say sorry to me! Okay, you don't say sorry to me! I hate sorry! What? Kill them! Go out there and kill! First time. First time. Anyway, tí ẹṣin bá dání, èèyàn máa ń túngún ni. Màá túngún. Màá túngún, màá jọ irin lójú. Màá jọ irin lójú. Màá ṣe débi pé ẹ máa compensate me. I still remain myself. Yeah.
ṣó ló ń bá ṣẹ́nu jẹ. Now, letter is ẹ̀gbọ́n tí ìwẹ̀ tó ń tọ́. kọ́yé kiri wà nìyẹn ohun mi rántí ọ̀rọ̀ pàdé mi kan ó máa ní àwa ti kúrò ní kò lo perfume kò jáde natural. ọ̀nà wọn láàyè pọ̀ ẹ̀gbọ́n ìbọ̀lẹ̀ wọn ti wá ń bọ̀. ẹ̀ mọ́ mi kọ́. mo ti lọ sọ́fíìsì lára. mo ń pe nọ́mbà wọn kò lọ. Kò lọ. mo fẹ́ kó owó kan fún wọn ni. ẹ fẹ́ kó fún wọn. mi á kó jíṣẹ́. ok máa lọ sọ́sà àkáǹtì wọn. irọ́ ẹ̀gbọ́n ṣebí kí n ti kó jíṣẹ́ fún mọ́mí sí ni eléyìí tẹ́lẹ̀ kókó máa fi dààmú lọ sí báǹkì kí mi kúkú gbà kí n kú bá yín kó fún wọn ó easy. kí mi kó fún ẹ. ó fọ́ ni èmi ò rí tiẹ̀ rí níbi tí èèyàn ti ń fi 10,000 naira ṣe ìrìnsẹ̀ láti sitting room sí bedroom. èmi ò rí sí bedroom. tí bá gbà ta ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi ṣáà ní. tí bá pe nọ́mbà wọn mi tí ò bá lọ ìwọ sọ fún wọn pé mi ti wá bí wọ́n máa rí alert lórí fóònù wọn. ìyàwó fèmí kẹ́ tó lọ báwo lẹ ń ṣe báyìí fún àwọn abẹ́rẹ́ tẹ fẹ́ lọ bẹ́ẹ̀ ẹ má ṣe yẹn báwo lẹ ń ṣe báyìí náà ẹ̀gbọ́n kò dáa o oúnjẹ wà nínú rẹ̀ ló kẹjẹ jẹ ókè o tún mọ̀ lẹ̀kùn sí mọ́ nígbà tí ò mọ̀ra. bá ti rí ẹ nínú múùdù yìí mo pé nǹkan ò ṣẹnu rẹ nìyẹn kí ló ṣẹlẹ̀. ló dé tó pa Scarly. Scarly kí ló dé tí èmi pa Scarly. Erinlomo, what is your problem? ṣé o prefer Scarly to me ni kí ló dé náà ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo sọ fún ẹ pé Scarly lè pẹ̀lú mi láti pa mí but Erinlomo ní kí n yá fi ẹ̀ mo dẹ̀ gbà sí ẹ lẹ́nu still wọ́n ṣì ń lépa ẹ̀mí mi kí ló fẹ́ kí n ṣe mi ò lè fi ilẹ̀ ọ̀rọ̀ kan tó yẹ kí n ṣe ènìyàn ó rí i pé mo smart ó mọ̀ pé mo smart náà ó mọ̀. You kill me every day. You kill Scarly, you kill my business. Erin, wake up now. Ṣé o fẹ́ kó pa mí ni? Scarly was one of my best clients. Erin, ẹni yára lògùn gbè náà. Ìwọ fi ṣe ẹni yára lògùn gbè. Yes, ẹni yára lògùn gbè. O threaten life mi pẹ̀lú ògùn nìyẹn o. No. Mi ìfògùn threaten life ẹ̀ but mo ń jẹ́ kó yé ẹni pé mo smart ju idiot Scarly yẹn lọ. You will be sorry. You will be sorry. Ṣé wọ́n ti Scarly pàdé òkè kí Scarly pàdé mo wà láyé àbí? Jọ́. Let you be. Oh, mẹ́kù. Èmi Erinlomo ló ń bá díẹ̀. Nǹkan ṣoṣo táǹkì ń pè ní people. I'll deal with you. Doctor, ẹ máa ṣe ẹjọ́ mi lójú gan ni o. Mo ti rí alert, mo láti lọ date pé bẹ́ẹ̀ ni tí ń rí ẹyẹ méjì ò ń jáṣà. Tó bá já wọn ká máa lé wọn mú kiri ni wọn ní sanwó. Ṣé bí mo rà kọ́ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ hate kí n máa jẹyàn lówó business ni now lórí ẹ̀ mo ṣe ra sanwó ẹ̀ èmi ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Báwo ni bísíbísí? Kí ló dé ìjìnà sí àpọ̀? Ó yé mọ́mì ẹ̀
ó yé wọn ní US ọ̀la China UK Dublin gbogbo bá ṣe ń rajà káàkiri nìyẹn bísínẹ́sì ò jẹ́ ẹ̀kọ́ kan tí n bá kàn ní àwọn ọjà báyìí ni máa ń yọjú sí dókítà. ó á jẹ́ pé ẹ máa bá mi mú nǹkan bẹ̀rẹ̀ lọ. má wọrí oríṣiríṣi nǹkan kẹ́yìn mọ́tò rẹpẹtẹ tó bá wù ẹ́ kó lọ mú bẹ́ẹ̀. Thank you ma. Mommy, I'm sorry. Mommy. Kí ló dé tó tètè dé? Ọ̀rẹ́ mi náà mo ṣe ti kúrò ní school. Problem pẹ̀lẹ́. Thank you ma. ọmọ tó jọ ọmọ mi. Jowó owó ló ń jẹ ìta lówó sí. owó ló máa ń ṣe irú ẹ̀. Àtẹ̀lé àtẹ̀gbọ́n ìlórí ẹ̀ là lówó sí. Òtún ló fẹ́ràn àwọn ikọ̀ tó ṣe kìíní sáwọn ọmọ. Ṣàlàfíà ni. How are you? Fine. ìjọ mẹ́ta. Ìwọ àti Bísí lẹjọ́ ń bọ̀ ni. rárá o. Nǹkan tó ń bọ́ ṣẹ̀ wọlé sí. Àjọ wa èmi kàn ń bọ̀ tèmi ni. Ayọ̀dèjì ńkọ́? Èmi ò sọ fún pé mò ń bọ̀ mi báyìí. Mọ́mí mo rántí pé last time ìgbà tí mo wá yẹn ẹ̀sùn ọkàn létí mi mo wá bá yín gẹ̀ẹ́tẹ̀. Òun ni wá. ọkọ tó báyìí. So cute. Èmi nìkan. Mo love colour ẹ̀. Ìyẹn ni kọ́kọ́ máa mo ti máa ń gẹ̀ẹ́tẹ̀ àwọn shirt. Office shirt. Àtúwọ̀ yẹn lọ sí hospital. Ọlọ́run ṣe o. Dúró. Ṣé mi ni mo ń gbé lé? Ọ̀rẹ́ mi ò wò ní ọ̀rọ̀ ìta. lè máa try gan-an ọmọ lélẹ́yìí àwọn eléyìí ò jọ ọkọ mi ni mo wá rí kì í ṣe ìyá ọkọ wo ó ṣe gan-an ọwọ́ ẹ̀ á máa lọ síwájú. I feel so lucky. Ó ṣe gan-an ni ó wà máa rò. Àmínà. Ẹ ò mú mi ẹjọ́ yẹ kí n ti wọ́n máa lọ. Kí ló dé? Ó dẹ̀ jókòó kó rè lásìkò jẹun. Ó ní ilé náà Bísí wà nílé. Bísí wà lé. Yes. Ẹ jẹ́ kí n yọjú sí mi. Ẹ ó yá lọ rí Bísí. Báyìí sí kó bá mi pé kó wá káwọn kan ìwọlé. Mama. Thank you very much. Ṣé o wí bẹ́ẹ̀ o dẹ̀ mú lè rí ẹ̀ṣẹ̀ tí màmá ó dùn mí nínú o ọlọ́run á dùn ẹ̀ nù. Àmín. Ọlọ́run tó wá so wá pọ̀ kò ní yà wá. Àmín. Gbogbo wọn tó ń ṣe ló máa jèrè ẹ o. Àmín. Àjọgbé wa aládùn alóyin àjọgbé pẹ́pẹ́pẹ́pẹ́ àdẹ́fọ́ pawó. Àmín. Ṣọ́ọ́rí nǹkan tó ṣe tí màmá. Not surprise. I'm gonna give you a very big surprise. When the present of well, to buy the represent here, I'm sure you'll be marveled. See that? Má dúpẹ́ lọ́wọ́ mi náà. Ṣé bí wọ́n lọ ọkọ mi? Mo sọ pé o ní ìdòwò. Mo dẹ̀ jáde mo dẹ̀ lówó fún ẹ. O ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ṣé o mọ̀ pé torí títí ẹ Ọlọ́run ṣe dá mi sáyé? I can do anything for you. And besides, tó bá fẹ́ dá owó ìpadà at any time tó bá wù ẹ́, má lọ ṣàárẹ̀ rárá o. After all, gbogbo owó tí mo ní yìí náà, ìwọ náà ló ní náà. Gbogbo properties tó dẹ̀ wá yìí, èmi náà ni mo ní. So o ní láti ti lọ ṣàárẹ̀ rárá. God, I thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ fún mi ní ìyàwó rere ẹni bí ọkàn mi. Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má yà wá o. Wọ́n ti ní yà wá. Iṣẹ́ Ọlọ́run. Erinlomo, Erinlomo, àráyé ẹ wá wò pilẹ̀
here. Your target is on the way now. CRV, motor to silver color. They're going through Agege, passing through Penn Cinema. Yeah, that is your target area. Don't fail. Yes. My text, good details to go see. You must make it. Agogo onlu. Torí ẹlẹ́kọ̀ọ́rùn tí ń polówó. Àṣàrà ìlú láti ríṣẹ́ ṣe. Kọ́ngú, agogo ọ̀run lò. Good luck. Sir. Àgbé owó yìí. Máa kún fún Dọ̀tun Ọláyínká ọ̀gá ẹ̀. Tí ẹni pé kò kàn gbé fún nǹkan tó máa fi ṣe ó ti yé o. Okay, sir. But Chief. Yes. Ó dàbí pé ẹ promise me. Ẹ lè ti gbàgbé mo kàn ní kí n rán yín létí ni, sir. Oh yes. No promise. No problem. Tí bá ti wá sọ́fíìsì yín, máa fún ẹ tí ẹ lè shoot ẹ.